ẹgbẹ́ táwọn dìbò fún ní káwọn wá gba 5,000 ṣé wọ́n dá bẹ́ẹ̀ ṣe ta ìrí ọkàn yìí torí 5,000. lọ́tà torí ọjọ́ iwájú rẹ̀ mo ti ṣe fún. torí ọjọ́ iwájú lẹ ṣe tààbù ní 5,000 naira. rárá èyí ń ṣe bẹ́ẹ̀ mo fẹ́ mọ nídìí iṣẹ́ lẹ́yìn mo ti ṣe fún. ṣé 5,000 yẹn ṣé ó wá láàyè só tó gbalé àbó tó ra bẹ́ẹ̀dì. kò tó nǹkan kan ó kéré ìdáyà mánéjì. bẹ́ẹ̀ ta ló wà ní wọ́n ti gba ti wọ 9 yẹn. Listen, owó tó gbé wá bí mo fẹ́ mọ gbogbo àtọ́ wà ń bí ni. No, 10 ò ti ṣe 10 ti gbà. 10 àná ẹ̀ ló kù. Àwọn èlò ló gbé wá bí. Ṣé 11 ló ti gbà yẹn? 11 ló kó wá bí. That's the question. kí ọlọmọbìnrin tó fẹ́ gbowó lọ́wọ́ mi látẹ̀ nǹkan ọkọ ẹ̀ ò tí ì dìbò ọkọ ẹ̀ òun ló ṣẹ̀ṣẹ̀ jáde ọmọ pupa tó ń bọ̀ yìí bàbá yẹn nìyẹn o kò wọ fíìdì ìdìbò látẹ̀ nǹkan o. wọ́n ti fún wọn lówó ó fún mi o ṣé ìdìbò náà ló mẹ́ta lẹ́yìn lẹ́yìn wúyẹ yẹ o ọkọ ẹ̀ ní pupa yìí o. òye wúyẹ yẹ o náà yóò fún ní 10,000 èyí yóò fún ní 10,000 náà yóò fún ní 10,000 4,000 lórí tí yìí 4,000 náà kó fún un. 4,000 ló wà lọ́wọ́ ẹ̀. ìyá mo tún fẹ́ adé láti lè ọmọ ni wọn fún mi sí mi tẹ bá mi wẹ nìyẹn mi fẹ́ kówó yẹn wọ. láti pè láàrún ni ìyálò ẹ̀kẹ́ pé yálẹ̀ máa pé. yóò ẹ̀ bá tètè rí inú ẹ̀ jẹ́ kí n fẹ́. àwọn kan tiẹ̀ ti lọ tán ní wọn lè dúró pé ebi ń pa wọ́n. èyí àdòs ọmọ lábẹ́ àbá bàbá jà o èmi ló wá ń confront pẹ̀lú pàtí ẹ̀jẹ̀ tó fi ṣe ń bí ó jẹ́ gbogbo kẹ̀kẹ́ níbi ní first time ló wá ń confront ó ní ṣe bójú mi ajá tán bá wọlé mo ní ẹbí ṣe díì ní ìwọ àti bàbá rẹ ní bàbá bá lọ wọlé tí bàbá yẹn bá wọlé ní kinní tí bàbá yẹn bá wọlé wà jọ ìbá rẹ bí ọmọ bá yẹn wọlé mo nílùú ẹ̀kọ́ ló yẹ kó máa bá mi sọ̀tọ̀ fún fẹ́. ó mà láyà o ó láyà gan. ọmọ tó kúrú báyìí. ó bọ̀ dáadé mo sọ lókè àwọn bẹ́ẹ̀. ẹ jọ jẹ́ sáré ìyá ọmọ confidential ẹ̀ má bí. Ojú mi yóò tó.